الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó lẹ́tọ̀ọ́ sí gbogbo ọpẹ́. Ọba Al-Wahidul Baqi. Ọba àkọ́kọ́ tí ó mọ̀ ṣẹ́kù nígbà tí ó bá sí nǹkan kan mọ́ láyé. Àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Òjò ìkẹ́ àti ìgẹ̀ kó má dúró lórí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kó sàn lórí àwọn aráalé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. lọ́kùnrin wọn àti ẹnìkankan wa gbé. Èyí tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ òun náà ni ọ̀rọ̀ nípa ahamiyatul imani fi hayatil insan, pàtàkì ìgbàgbọ́ nínú ìgbésí ayé ọmọ ènìyàn. Àpèjúwe ìgbàgbọ́ ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹ̀mí ni. Bí ò bá sẹ̀mí kò lè sí ara. Bó ti wá lè wù kí ara ó rẹwà tó, ohun tí ó gbé ẹwà ara jáde òun náà lẹ̀mí. Bí ò bá ti sí ẹ̀mí mọ́, ẹwà yẹn náà ò ní jọmọ́ nǹkan kan mọ́. Bó ti lè wù kí iṣẹ́ tà ń ṣe kó gbádùn tó, mò ń kírun ni, mò ń gbàwẹ̀ ni, mò ń tọrẹ ni, bó o ní ìgbàgbọ́ rẹ ti rí lọ́lọ́run kọ́kọ́ yẹ̀ wò. Ló fi jẹ́ wípé bọ́lọ́run ó bá pè wá síbi iṣẹ́ eré nínú Al-Qur'an, àkọ́kọ́ ń tọ́lọ́run kọ́kọ́ pè wá sí ni wípé ẹ kọ́kọ́ nígbàgbọ́ náà. Alladhina amanu. Ọlọ́run ní ẹ̀rá wọn tí wọ́n nígbàgbọ́ nínú èmi Ọlọ́run. Walam yalbisu imanahum bizulmin. Tí wọ́n wá wo nǹkan míì pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. Wọn ò wo àbòsí ṣíṣe pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. Bizulmin. Nígbà táwọn afọ́wọ́ tú àbòsí wípé kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú àbòsí. Wọ́n á ní tọ́lọ́run gbà lérò pẹ̀lú ẹ̀ ní wípé ká mọ bá wọn ka iyyaka na'budu ìwọ Ọlọ́run láwọn sí. Wa iyyaka nasta'in. Ká tún máa kà á ní gbogbo òun wípé wa iyyaka nasta'in ìwọ làá mọ̀ sáré lọ bá. Kádánwò wá kàn wá ká mọ̀ wá sáré lọ bá Ọlọ́run, àbòsí nù. Bizulmin. Àmọye mùsùlùmí ló nígbàgbọ́ nínú pé a sáré tí ó sì nígbàgbọ́ nínú pé a pè Ọlọ́run. Àmọye mùsùlùmí ló nígbàgbọ́ pé ká tojú bọlé, àmọ́ kò nígbàgbọ́ nínú wípé tóun bá bọ́ Ọlọ́run sọ Ọlọ́run lè gbọ́ àdúrà wọn. Ọlọ́run ní ẹ má wo àbòsí pọ̀ mọ́ ìgbàgbọ́ yín. Ulaika lahumul amnu. Ọlọ́run láwọn tí wọ́n bá nígbàgbọ́ tí gbàgbọ́ wọn wá dúró déédéé pẹ̀lú Ọlọ́run, tí wọn ò mọ fi gbogbo ìgbà mọ́ rí nírì pé ayé ń ṣe ní ayé ń dààmú mi. Lahumul amnu. Ọlọ́run ní àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n ò ní fọkànbalẹ̀ ẹ̀mí. Wa hum muhtadun. Ọlọ́run ní àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n mọ̀nà láyé àti lálùkìyámà. Nígbà tọ́lọ́run ọba fẹ́ sọ̀rọ̀ nípa ìgbàgbọ́, ẹ wo bó ti ròyìn rẹ̀. Ó nígbàgbọ́ ní máa ń fún yàn ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀mí. Bí yóò bá nígbàgbọ́ nínú ọba tí ń pè yóò mọ̀ dààmú ni. Bákan náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní ud'ullaha wa antum muqinuna bil ijaba. Ẹ pè Ọlọ́run, àmọ́ bí ẹ bá ti ń pè Ọlọ́run ẹ má sọ ìgbàgbọ́ yín nù. Torí tí ó jẹ́ kádùá yín gbà ní kẹ́ ẹ nígbàgbọ́ nínú ọba tẹ́ ń pè. Kẹ́ ẹ sì nígbàgbọ́ nínú àdúrà tẹ́ ń ṣe. Ọlọ́run ló mọ iye ẹni tí ń pariwo àdúrà mi ò gbà. Kò lè gbà torí pé ìgbàgbọ́ tiẹ̀ náà ò dúró déédéé pẹ̀lú Ọlọ́run. Àdúrà tó ń ṣe tó ń yẹ̀ wò wípé ṣé bá ti máa ṣe náà rí tọ́lọ́run sì gbà. Àdúrà tó ń ṣe tó ń yẹ̀ wò tó tún bẹ́ẹ̀ lọ́wọ́ fi gbọ́ ní tá a fẹ́ kó ṣe. Ud'ullaha ó mọ̀ pé Ọlọ́run wa antum muqinuna bil ijaba, pẹ̀lú májẹ̀mú wípé kẹ́ ẹ nígbàgbọ́ nínú wípé Ọlọ́run ti gbọ́ àdúrà yín. Bí wọ́n bá ń lé kọ́ńtíráàtì, bí ò bá nígbàgbọ́ nínú sin Ọlọ́run, bí gbàgbọ́ bá di òkú mọ́ lọ́wọ́
ìgbàgbọ́ tó di òkú mọ́ lọ́wọ́ òun rèé yóò jẹ́ kó pàdánù ládàá ìjọsìn rẹ̀. bá a ti máa sáré wípé kókó wa má bàjẹ́ bẹ́ẹ̀ náà ló yẹ ká máa sáré wípé kí gbàgbọ́ má bàjẹ́ mọ́ wa lọ́wọ́. bá a ti máa sáré wípé káṣọ mọ́ gbòó káṣọ mọ́ dẹ̀tí bẹ́ẹ̀ náà là á máa sáré wípé kí gbàgbọ́ wa mọ́ dẹ̀tí mọ́ wa lọ́rùn. náà ló wà mọ iye ẹni tó jẹ́ ikọ̀ ọlọ́run kan wò rán ni lágbájá ìgbàgbọ́ rẹ ti jò kan lẹ́bi táyà mọ́tò sí pẹ́. kí wá ló lè jọ ìgbàgbọ́ kí ni ó lè gbé ìgbàgbọ́ wa ga òun lọ́rọ̀ tá a bára wa sọ lónìí. naam. ya ayyuhal ladhina amanu. ẹ rí i pé ọlọ́run ọba tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ wípé ẹ ṣe tó dáa yóò wá kọ́kọ́ tì síwájú wípé mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo nínú ànábì ló jíṣẹ́. anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya yawmun. ọlọ́run ní ẹ gbìyànjú ẹ ná nínú ń ta fún yín. ẹ wò ẹ já dúró mẹ́wọ̀n náà ẹ ná nínú ń ta fún yín. nígbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ nípa pé ká náwó èyí ti rí tọ́lọ́run kọ́kọ́ dárúkọ àwọn onígbàgbọ́ síwájú. kò sọ pé ẹ̀yin èèyàn ẹ ná nínú ń ta fún yín torí pé kí ni bí ọ́dínárì èèyàn bá ná ó lè má rí èrè tó ná o tó ná ní iná ìsọnù ó ná nínà pé ẹ kó wàhálà yín lọ ó ná náà pé ẹ tún ti dé pẹ̀lú wàhálà nù èèyàn ẹ kí fẹ́ rówó sójú ẹ bá ti gbà lówó ẹ mọ̀ dààmú wa náà ni kò ná nítorí pé ó nígbàgbọ́ wípé òun ó gba àdìpèlé rẹ̀ àmọ́ ó ná nítorí pé kóun fi yọ̀sẹ̀ lẹ́nu kú ò bẹ́ẹ̀ ni mo bá lọ òde ẹbí yóò wá ní ẹja ṣẹ́wò sọnù ẹja ṣẹ́ sápò gbogbo owó tó bá fún ọ pátáwọn ó lè mọ́ gbẹ́ládà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run irú gbàgbọ́ wo ló ní kódà kéèyàn fẹ́ tọ́ ọmọ èèyàn lè fi títọ́ ọmọ èèyàn lè fi jèrè àlùjánnà èèyàn lè fi títọ́ ọmọ tọ́lọ́run rẹ̀ ní lágbájá ọmọ lágbájá látàrí pé orí ọmọ tọ́ ó di ọmọ àlùjánnà ọlọ́run ò sì ní ṣẹ́ẹ̀kì nǹkan míì mọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ òun là nábì wa Muhammad ànábì lẹ́ni tó bá ọmọ tó tọmọ wa ka Al-Qur'ani tó sì mọ̀ tó bá dijọ́ ń gbé ilẹ̀ kíámọ̀ òbí yóò wá jáde wá báyìí lẹ́ni tí ìmọ̀lẹ́ wọn tàn sí lójú tó bá jẹ́ bàbá àti ìyá náà ni wọ́n sọ̀pọ̀tì ọmọ láti kọ́ Al-Qur'ani ìmọ̀lẹ́ wọn tàn lójú wọn báyìí àwọn yóò máa ní ọlọ́run kí ni bàbá alágbájá àti ìyá alágbájá ṣe tí wọ́n fi dìsáàfù ilé ọlọ́run ní bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ọmọ wọn lálùkùránì ni àmọ́ Al-Qur'ani tí wọ́n kọ́ ọmọ yẹn pẹ̀lú ìgbàgbọ́ tó dáa ni o pẹ̀lú ìgbàgbọ́ pé kọ́mọ wa nímọ̀ nípa ẹ̀sìn ẹlòmíì lọ òde lórí táwọn afá ń gba owó ló bá ní ẹ̀gbọ́ ọmọ mi náà ó kí ewu kó lè bá mọ kó wálé. ìgbàgbọ́ débi wípé ọlọ́run jẹ́ wáyé pé al-iman sábàkọ̀ at-taqwa. ìgbàgbọ́ tẹ́ríùn ni ó ṣíwájú ìpáyà ọlọ́run. ìgbàgbọ́ ṣíwájú ìpáyà ọlọ́run. àgbà 29 wọ́n tún ló kọ́ yẹ kan mùsùlùmí tó ti bẹ̀rẹ̀ àwẹ̀ ló ti mọ̀ yí pé àwẹ̀ rọmọdọ́ọ̀nù nínú kó jẹ́ 29 àbí kó jẹ́ 30 àwọn àgbàdo àárín kaba ẹlòmíì wà ní ẹ̀gbọ́ wọn bá aláwẹ̀ wà lọ́la wọn bá ní wọn oṣù èmi ní tèmi òun yẹn dára mi ẹ rí wípé ó ti rẹ̀ tẹ́lẹ̀ tipẹ́ ẹnì yẹn wá kọ́ lórẹ̀ kí lórẹ̀ ìgbàgbọ́ rẹ̀. wa kam qailin amantu billahi wahdahu وفي قلبي شرك كثير وزائر. kódà kí la wá ń pè nígbàgbọ́ al-iman níta ń pè nígbàgbọ́ i'tiqadun bil janan òun ni ká nígbàgbọ́ pé kò sọ́ba kan lẹ́yìn ọlọ́run láti orí wa délẹ̀ ká nígbàgbọ́ nínú ọlọ́run ká gbà wípé òun ni ọba lè wí lè ṣe ohun tọ́lọ́run bá ní yóò ṣẹlẹ̀ ni yóò ṣẹlẹ̀ ìgbàgbọ́ ló kéré láyé nìsín oníkàlùkù fi ń ṣeré sáà bọ́kọ bá nígbàgbọ́ yóò ṣe dáadáa sí ìyàwó ẹ̀ tó àwọn ọmọ náà rí kò ní fi ìwà bàjẹ́ kò ní fi mọ àwọn ọmọ rẹ̀ torí ìgbàgbọ́ tó ní bí àáfàá náà bá mọ̀ yí pé ìgbàgbọ́ òun ò gbọ́dọ̀ wọ mi tó sì nígbàgbọ́ yí pé ọlọ́run wò òun kò sí ní tóun náà ó ṣe tọ́lọ́run ò ní rí kò ní máa yọ sáyé lẹ́ni ire kó máa hùwà ẹni bí ní kọ̀wọ̀ ìgbàgbọ́ ní máa ń tún ayé ṣe faith tí wàá tẹ́lómi dájú ìgbàgbọ́ ló sọnù láyọ̀ o ẹ kọ́kọ́ nígbàgbọ́ yẹn láti orí yín délẹ̀ wípé kò sẹ́nìkan lẹ́yìn ọlọ́run wà ikrarun bil lisan ẹ wà fi awọ́ wí wà amalun bil jawarihi ẹ wà fi orí kìkì ara ń ṣiṣẹ́ rẹ̀ mùmínì òdodo tó nígbàgbọ́ nínú wípé kíní kan ò ní kàn mí àfi tọ́lọ́run bá ní ó kàn mí kò ní bá wọn sáré kọjá àlà
lan yusibana illa ma kataballahu lana. Ó ní sáré kọjá là ó mọ̀ pé gbogbo eré tó bá fẹ́ sápátá mọ́ sàkọjá nú ọgbà Ọlọ́run. Ọmọ rẹ níṣòro, ọkọ rẹ níṣòro, ìwọ náà níṣòro, gbogbo eré yẹn pátá mọ́ sáré yẹn kan. Agbára ẹ lè ká àti fi àìsàn síyàn lára, agbára ẹ lè má ká àti mú àìsàn kó lára yẹn. Àmọ́ Ọlọ́run lágbára àti fi àìsàn síyàn lára àti láti mú kó. Lóyè tó bá ti wá nígbàgbọ́ ìwà àwọn mùsùlùmí ètò ni àní tí èrè nǹkan kan nú àdánwò ló wọlé ó ní wọ́n ti rán wá, labalábá kọjá wájú ẹ̀ wọ́n ti dé, àyàn kọjá wájú ẹ̀ wọ́n ti ní màá rí. Àpọ̀jù ẹ̀fọn ló ń jẹ́ ló bá ní wọ́n ràn wá o. Ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ wa nílẹ̀ Yorùbá wa mùsùlùmí ẹjẹ́ àmọ́ ṣẹ́ẹ̀kì ẹ̀ wò, ká ṣẹ́ẹ̀kì ìgbàgbọ́ wa wò yìí pé ṣé mo ti sọ pé kò sí kinní kan lẹ́yìn Ọlọ́run, ṣé bẹ́ẹ̀ náà mo ṣe nígbàgbọ́ nú ẹ̀. Ìgbàgbọ́ rẹ ni o mójútó, bá a ti mójútó wákàtí márùn-ún, tá a mójútó àwẹ̀, tá a mójútó hajj, èmi ni hajj mi kò járí, ṣé o mójútó gbàgbọ́ rẹ náà, ṣé o ń ṣẹ́ẹ̀kì ẹ̀ wò. Ìgbàgbọ́ á sì máa dínkù á sì máa lékún. Àsìkò tí gbàgbọ́ máa ń dínkù lásìkò téèyàn ò bá ti rí tọ́lọ́run wò. Nítorí wọ́n á lé gbàgbọ́ kún òun náà ni tilawatul Qur'an, kí wọ́n ka al-Qur'an fún yàn. Òun lọ́wọ́ bá fi ń júwe àwọn mùmínì nínú Suratul Anfal wípé innamal mu'minuna alladhina idha dhukirallahu idha dhukirallahu, ó fẹ́ sọ Ọlọ́run di mu'annas ni. idha dhukirallahu wajilat qulubuhum. Ọlọ́run ní àwọn mùmínì. innamal mu'minuna, àwọn onígbàgbọ́ òdodo. alladhina idha dhukirallahu wajilat qulubuhum. Bí wọ́n bá rán wọn létí Ọlọ́run wípé Ọlọ́run tó báyìí, Ọlọ́run tó báyìí, Ọlọ́run lè ṣe báyìí, wajilat qulubuhum. ọkàn wọn wà pa lọ́wọ́, wọn dákẹ́ fọwọ́ Ọlọ́run, wọ́n ṣe wá sí lọ́wọ́ ààrẹ ìwà bùmáṣọ, wọ́n ka ọ̀wọ́ Al-Qur'an, àsìkò yẹn ni wọ́n tún wá dáwà dálẹ̀, wọ́n ka àdìsí lọ́wọ́, àsìkò yẹn ni wọ́n á rántí gist tó nífọ̀rẹ́ rẹ. Ó yẹ kí wọ́n náà ti mọ̀ pé ìgbàgbọ́ rẹ ò tó lẹ́nu. Bó bá tó lẹ̀ ní oníwọ̀ ẹni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ka ẹni wò mọ̀ wò. wajilat qulubuhum. Al-Qur'an ní àwọn onígbàgbọ́ òdodo ọkàn wọn wà pa lọ́lọ́, wọn wà dákẹ́ bí ẹni tí ò lè sọ kankan, ka'anna ala ru'usihim at-tayr. Wọ́n dákẹ́ ìgbà tó yẹ pé ẹyẹ ń bẹ lórí wọn, ẹ mọ̀ pé ẹni tẹ́yẹ bá ń bẹ lórí ẹ̀ kò ní lè mí rí ẹni àwọ̀. Wọ́n wà dákẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. wa idha tuliyat alayhim ayatuhu. Bí wọ́n bá ka ọ̀rọ̀ Ọlọ́run fún wọn pé ìtọ́lọ́wọ́n bá sọ rèé, zadatuhum imanan. ìgbàgbọ́ wọn tó wá lékún sí. Bẹ́ẹ̀ ló ń bá gbọ́ wà sí tán ọkàn yóò tó wá lè sí. Bẹ́ẹ̀ ló ń bá sì gbọ́ wà sí àsìkò ẹ̀ láàrin ó wà balẹ̀ yóò ní àfà ẹ̀dá gbogbo ń tẹ́ sọ pátá èmi lẹ́ ń bá wí. Àfà ń tẹ́ sọ lẹ́ẹ̀kan wọn mo fẹ́ ṣe àtúnṣe, báwo ni ṣe ṣàtúnṣe. zadatuhum imanan. Mùmí ní òtítọ́ tó bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ò ní wo bí tọ́wọ́ náà ti jáde. Ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ háì sí. Bí ìgbàgbọ́ rẹ ò bá ti lè háì pẹ̀lú kíka Al-Qur'an àbí pẹ̀lú gbígbọ́ Al-Qur'an kò sí tó lè háì rẹ mọ́. Ẹlòmí ó bá jí láàkọ̀ báyìí ní tí wọ́n kọ́kọ́ play báyìí àwọn orin gbàgbó sí ni, àwọn orin tí ò ní lé gbàgbọ́ àwọn ọmọ kún. Yóò wá ní àwọn ọmọ yìí ò tiẹ̀ nígbàgbọ́ nú Ọlọ́run, ìwọ náà ò fi gbàgbọ́ kọ́ wọn. Ìta bá fi kọ́ wọn làwọn ọmọ yìí ó mọ̀ ẹ́. Kẹ́ ẹ tó sùn ẹ gbọ́rọ̀ Ọlọ́run sùn, bẹ́ẹ̀ bá jí ẹ gbọ́rọ̀ Ọlọ́run jí. Àwọn tó wá lé wa kún nígbàgbọ́ rẹ̀ zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun. Nígbàgbọ́ rẹ bá ti wá lékún ní tí ó di ọmọ pé o ti nígbàgbọ́ ni wípé ó gbára lọ́lọ́, ó ju gbogbo nǹkan lẹ̀ fọ́lọ́, ó ní máa ṣe eré sá. Ṣé bí bàbá ò bá ti tó lẹ̀ lọ́kàn èèyàn ò ní nísìnyí. Òun lẹ́ fi eré mùsùlùmí yóò ṣe ìsìláàmù láàárọ̀, yóò tún lọ ṣe yépa ó lọ́sàn-án, tó bá ti lálẹ́ kò tún ní lẹ́sìn, kò tí ẹ ní kankan, kò tí ẹ ní ó máa tẹ̀ sọ pé ó rà mi ò tí ẹ nígbàgbọ́ nu gbogbo ẹ̀ á ti lọ gbogbo ẹ̀, kò síbi tá àti lọ. Wọ́n ẹnì kankan ò lé ọwọ́ ló ń léra rẹ̀, ìgbàgbọ́ rẹ ni ò tó lẹ̀. alladhina yuqimuna as-salata wa mimma alladhina yuqimuna as-salata. alladhina yuqimuna as-salata. Ó ní ibi tá a fẹ́ sá lọ, ibo ni wọ́n ti níṣòro? Ẹ sọ fún mi, orí ilé ayé wo ni wọ́n ti níṣòro? Inú ìjọ wo ni wọ́n ti níṣòro? Ẹ dákun ta làdánwò lè kàn láyé, pàápàá jùlọ Ọlọ́run gangan fún aláàrẹ sọ fún wa pé àwọn méjì kan ń bẹ èyí mọ fàdánwò kàn wọ́n ni. Àwọn anita ni Ọlọ́run lẹ́ni tí mo fẹ́ràn jùlọ èyí fàdánwò kàn.
ọ̀rọ̀ lẹ́nì kejì òun lẹni tí mo nídìí lọ́dọ̀ mi tí òun wá sọ́dọ̀ mi yóò wá fàdánwò kan bí yóò ti wá sọ́dọ̀ mi mo nídìí attention rẹ̀ mo fẹ́ kó wá mo fẹ́ kó mọ̀ yìí pé mò ń bẹ̀ bí lecturer bá fẹ́ kí ọmọ akẹ́kọ̀ọ́ mọ bóun ṣe tóbi tó kí ni ó ṣe yóò ọ̀gá sa ẹ̀ mọ́ jẹ́ ń fèlì ọ̀gá sa ẹ̀ mọ́ jẹ́ ń fèlì ẹ ṣàánú mi yóò wá ní ṣe bí ìwọ ń rí wa fín ni ṣòwò láàjẹ́ nǹkan kan ni nígbà tó bá lọ bá lecturer yóò wá ní ọ̀dà nǹkan báyìí ti fẹ́ kó bá mi ṣeré tó bá yẹ pọ́kùnrin yóò gbéṣẹ́ fún àmọ́ àwọn lecturer bí tí wọ́n ń gbéṣẹ́ bí fóbìnrin ẹ̀ẹ̀bẹ̀wò ọlọ́run bóbìnrin yóò bá dá yín mú lónìí ọlọ́run ó mú yín lọ́la ó wá fi torí pé wà ń pò agbára ó wà ní ẹ nítafẹ́ kó ṣe fún wa ni ẹ wàá fọ̀ sí ẹ̀ ṣe tí ọkàn rẹ̀ ò fẹ́ ẹ wà níta ni ó mú yín ẹ̀yin náà ẹ máa wọ ọ̀la yín ẹ rà rè dàgbà ni ọlọmọye ẹni tó jẹ́ pé lecturer lánàá báyìí ó ti di conductor lónìí nígbà tí ó lóore gbogbo ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà tẹ́rí tó ń wá táìsì òun ìmí ìlànà èèyàn ńlá ni ipò tó bá ń bẹ lónìí ló dáadáa gbàgbọ́ owó òtúlẹ̀ ọlọ́run wa ni tó lé lé gbàgbọ́ yín kún ni. alladhina yuqimuna as-salata. tó bá ti bá rẹ̀ ń sá fún ẹni tí ń kírun déédéé ìgbàgbọ́ rẹ̀ wà òkè ìgbàgbọ́ rẹ̀ balance àkọ́kọ́ tó bá rẹ̀ ń sá fún ẹni tó ń gbọ́ Quran tínú rẹ̀ sì dùn tínú rẹ̀ ò mọ́ bàjẹ́ wàláhì tẹ́ bá ń play wá sí létí ẹlòmí ní ó dẹ̀ mọ́ bì àfa wo ẹ̀rọ ọlọ́run gan mọ̀ pé àwa kan ó dá wa sínú ayé ni ó manage wa ni ó tó àsìkò fún ọ láti ronú pìwàdà àdánwò tí ń kan òun agídí rẹ ò lè sọ́ọ̀fù ẹ̀ ìbínú rẹ ò lè sọ́ọ̀fù ẹ̀ mọ́déwájú ọlọ́run mọ́ ò lè sọ́ọ̀fù ẹ̀ sùúrù tá níwájú àwọn èèyàn bíi tiwa tá a bá níwájú ọlọ́run ni a ti rí nǹkan gba wájú ọlọ́run sùúrù tó ní tó fi ń pòrè ẹ́mbásí láàmọ́yé ọdún tí ó sì ṣú ọ̀dì sí tó bá nírú sùúrù yẹn wájú ọlọ́run ni ó ti ránu ọlọ́run gbà tipẹ́ àmọ́ kí ló fà tá a fi ní sùúrù mọ́ ìgbàgbọ́ là ní torí à nígbàgbọ́ nu pé ọlọ́run lè fún wa ní tá à ń fẹ́ kí ló fà tó fi ń pòrè ẹ́mbásí ó nígbàgbọ́ pé wọ́n padà fún ọ ní tó òun ìwọ́n tó nígbàgbọ́ nu ẹ́mbásí ò nígbàgbọ́ nu ọlọ́run ó yí kò kíyè síra rẹ̀ alùkùránì nìkan dáwọ́tò alùkùránì pé ọlọ́run ṣé ìdíkùránì láti rí báyìí ṣé gbogbo àwọn ọlọ́kọ̀ ọlá ńlá yìí náà ṣé ìdíkùránì làwọn náà ti rí ìdíkùránì náà ni wọ́n ti rí wọn kánjú ni wọ́n sì nígbàgbọ́ náà alùkùránì ejò sànyàn kan jẹ láì sẹ́yìn dán Umar kọ̀dí aláwọ̀ Umar sì kí fatia ejò tó sẹ́yìn ní jẹ owó òjò yìí sì disapia lẹ́yìn bí ọdún díẹ̀ Umar ti wá kú owó ejò yẹn ó tún wá bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀rì ọkùnrin yẹn sí ẹ̀rẹ̀mọ̀ tí a bá ní injury lẹ́sẹ̀ ó lè lọ fúngbà díẹ̀ kó tún yá kó tún padà wá ó tún wá padà wá oníkàlùkù wá bẹ̀rẹ̀ sí ní ké fatia sí ẹsẹ̀ rẹ̀ wàláhì nǹkan kan lọ ẹ̀dá ṣé fatia tàná yàtọ̀ sí tòní ni gbogbo ọ̀rẹ́ inú fatia alágbára tó bá nígbàgbọ́ ni pé Allah tó bá wí lẹ́ẹ̀mẹ́ta wípé yóò tán bùkátà rẹ̀ wàláhì yóò tán àmọ́ tó o bá nígbàgbọ́ nínú Allahu ọlọ́run wọ́n ní ká sọ pé Allahu lẹ́ẹ̀mẹ́ta o Allah ṣé òun ló ní ká wí bẹ́ẹ̀ o ìwọ gẹ́gẹ́ fún ara rẹ̀ ń dáwùtù ọlọ́run ó ń dáwùtù ṣéwù ó ń dáwùtù àfáà rẹ̀ ní òdú ní pẹ̀lú fatia bọ̀ Kùránì tá a ké lọ́jọ́ kìíní àná tá a ka ẹyọ kan a kàn wá mú súrà kan lọ́rùn Kùránì ọlọ́run bùkátà bá fẹ́ kó bíyà ká tó débi tá à ń lọ bùkátà yóò dẹ̀ ti bíyà Kùránì yẹn ni wọ́n ń ké Kùránì mẹ́ta fún ìdíje yẹn kan Kùránì méje Kùránì bá ti ń fi òun ṣeré ìgbàgbọ́ rẹ̀ ti ń mìnà ìgbàgbọ́ wa gbọ́dọ̀ dúró dédé ń bi òun wa mimma razaqnahum yunfiqun. bẹ́ẹ̀ ò bá lè ná téèyàn bá jẹ́ ahun kò nígbàgbọ́ tó wípé kí ni tó lè múyàn mọ́ ná owó ni wípé ẹ̀rù kó mọ̀ tán tó bá dẹ̀ nígbàgbọ́ pé ẹnìkan ń bẹ tó jẹ́ wípé yóò dá àdìpẹ̀lẹ̀ tó mú padà ó nà téèyàn bá ti jẹ́ ahun kò nígbàgbọ́ ó wá lóhun kírun ọlọ́jà bá ojú oore ọlọ́run pàdé àwọn tí wọ́n dẹ̀ ń retí ojú retí ọ náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ tí wọn ò rójú rẹ àwọn tí wọ́n ń retí owó àánú rẹ kó náwó àánú sí wọn ò náwó àánú sí wọn wá lọ́lọ́run ò náwó àánú sí ọ. wa mimma razaqnahum yunfiqun. ìgbàgbọ́ nìyẹn wọ́n fi náwó ìgbàgbọ́ ni o owó tí ó pọ̀ wọ́n náà wá mú bẹ̀ 110,000 síyàn 20,000 síbẹ̀ ó máa fojú o pé ó yìí mọ̀ tí ń lọlẹ̀ ó yìí mọ̀ tí ń lọlẹ̀ ó ti dolòṣì lónìí kì í sì ṣe pé bí a tó ipò náwó lójú ó dolòṣì torí àwọn tó ní lójú ó dolòṣì. ulaika humul mu'minun. ọlọ́run tó bá ti bá rẹ̀ sáfù àwọn mẹ́ta tá a sọ yìí sáfù náwó sáfù kírun sáfù ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ́wọ́ ó bá ẹ bá ti lo ayé dàdí sí
bẹ́ẹ̀ bá ṣe wá sí ọ̀rọ̀ Ọlọ́run ó lè má rí sí ẹ̀yọ̀ kan lórí social media ẹ wá jẹ́ àṣepè ká búra ọ̀rọ̀ Ọlọ́run ẹni tí ń sọ pé ẹ jẹ́ á kírun ẹ jẹ́ á gbàwẹ̀ ẹ jẹ́ á nígbàgbọ́ tẹ́ ẹ wá sí ẹ̀rẹ̀ tẹ́ wá ń sí èsì ọ̀rọ̀ pọ̀ àmọ́ o lè fi dátà rẹ wo ìjà tó lọ láàrin Pasuma àti Òṣùpá o lè fi dátà rẹ wo ìjà tó lọ láàrin ọ̀ yóò sì gbọ́ ulaika umul mu'minuna haqqan ulaika umul mu'minuna haqqan. bákan náà tó bá bá rẹ ní sáfù aláníyàn rẹ mùmínì ni ọ́ bá níyàn rẹ bá ń dá sí lójoojúmọ́ mùmínì ni ọ́. umul mu'minuna haqqan. orí ẹ̀gún lẹ́lẹ̀ ó sì mú kó nítorí ẹlòmíì tí ń bọ̀ tí ò ní mọ̀ pé ẹ̀gún wà lójú ọ̀nà orí abú kan tó lè ṣe ọmọ làkejì ẹ ó sì pàkíyèsí ẹ sí pé ọ̀rẹ́ mi abú lélẹ́yìí o mùmínì ni ọ́ nítorí pé kí ni anabi Muhammad anabi al-muslimu man salima al-muslimuna min sharri lisanihi wa yadihi ẹni tá a lè pè ní mùsùlùmí òun lẹni tí àwọn èèyàn là kó òun bí aburú ahọ́n rẹ̀ tí òun fẹ́ nu rẹ̀ tánìṣì méjì àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tí òun fẹ́ nu gún mùsùlùmí tí òun fẹ́ nu bà mùsùlùmí jẹ́ àti aburú ọwọ́ rẹ̀ kò gbá mùsùlùmí kò pa mùsùlùmí kò bá mùsùlùmí jà wal mu'minu ẹni tá a wá lè pè ní mùmìnì mani amina unnasu òun lẹni táwọn yẹn lè fọkàn tán ẹlòmíì ò ṣe é fobìnrin ṣọ́ níbi tó wọ́ọ̀sì dé o sì ń pe ẹ lálàájì o bá kan eyín mẹ́fà eyín mẹ́ka mẹ́fà o kàn mọ́ eyín o tí ì lè di mùmìnì sórí gbogbo ohun tó kàn mọ́ eyín pátá decoration ìmánì rẹ ni ká lè fi obìnrin ṣọ́ ìmánì rẹ ni ká lè fi owó ṣọ́ ẹ ẹlòmíì ẹ lè fi owó ṣọ́ ó lè ní ẹ̀yin kábọ̀ kó lè sá yẹn bó ti nàgà dúró tó ń kí wọn yẹn irun rẹ ò dé orí rẹ bèrè dàtí pé yóò wá dé ọ̀dọ̀ Ọlọ́run wọ́n làwọn mùmí ní òtítọ́ àwọn làwọn tí a lè fi ọkàn tán tá a lè trust wọn. lahum darajatun inda rabbihim. wọ́n wá ní ipò tí wọ́n gbà lọ́dọ̀ Ọlọ́run bákan náà ẹni tí a lè fi àṣírí tán tá a lè fi àṣírí tán ìlágbájá mo sọ nǹkan báyìí dákun mọ́ sọ fún ẹnì kankan òun náà wà lọ báyìí nìkan lágbájá sọ nǹkan báyìí fún mi wọ́n náà mọ́ sọ fún ẹnì kankan yẹn náà tó wà lọ bẹ́ẹ̀ ni pé wọ́n náà mọ́ sọ fún ẹnì kankan ẹni tí a bá lè trust pẹ̀lú àṣírí wa kì í ṣe mùmínì ìgbàgbọ́ rẹ̀ ń ṣèkì ìwọ tí wọ́n bá lè tọ́jú àṣírí sí ọ lọ́wọ́ tẹ̀pẹ́ gbogbo táwọn yẹn bá tọ́jú sí ọ lọ́wọ́ báyìí kẹ́ mọ́ ti ìjà ni ó sáré kó bọ́ta ó sáré mọ́ tu àṣírí ẹ̀ ń bẹ lọ́wọ́ mi àṣírí pé wọ́n ṣe kí mo pé wọ́n ṣe wọ́n náà wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé gbàgbọ́ rẹ̀ dàgbàsókè ni àbí wálẹ̀